a fi àwọn evidence kọ̀ọ̀kan nínú fídíò yìí tí ó farabalẹ̀ kẹ́ wo fídíò yìí bọ̀dá Akínọlá àyà nígbà tí mò ń wo àwọn fídíò tí mo fẹ́ fi hàn àwọn èèyàn yìí omijé ò bọ́ lójú mi o kódà àánú ìyálé yín ò ṣe mí ìtẹ́ ẹ̀ṣẹ̀ fẹ́ nísìn àánú tiẹ̀ náà ò ṣe mí àtúbọ̀tán tí yín gangan ní ṣe mí láàánú bẹ́ẹ̀ bá ti ẹ̀rọ ti tẹnikẹ́ni ẹ̀rí tí bàbá súwé bèbè èyí tẹ̀ tí mú kiri kọjá ìwé náà láyé ibẹ̀ ti kọ́lé ẹ̀ ti wà òkè náà àmẹ́rin obìnrin mú sórí ń fún yín ṣègbàsàwò ìyẹn ò dùn mí ká níbẹ̀ ṣe gbogbo ẹ̀ fún tán ẹ̀ fi ilẹ̀ ṣé mo kó ọmọbìnrin yóò bá ti máa sọ̀rọ̀ kò bá ti máa bọ̀ tàwa sọ̀rọ̀ ṣé mo pé tí ìbá ṣe pé ẹ sọ pé ó ti kú tó gbọ́ pé báwo ni ó ṣe parọ́ kó òun ti kú irú kú wo lòun kú òun ò kú náà ló jẹ́ kó voice out ṣé mo kó kò bá ti máa sọ̀rọ̀ èmi ò ní kí ẹrù àtúbọ̀tán lọ́kàn mo ní tí mo sọ pé àtúbọ̀tán lẹ́ẹ̀kan yẹn èmi ò ní kí ẹrù ẹ̀yin yẹn tẹ́ ń wò mí ẹ wo àwọn fídíò yìí ná ká tó máa sọ̀rọ̀ ẹ wo ẹ fẹ́ balẹ̀ kẹ́ wò ó. ti kú iṣẹ́ àṣọ akẹ́sọ̀ tó ti. blogger mi blog ní internet. So but along the line mọ́mì mi náà ń pè mí pé àwọn èèyàn ń pè àwọn even outside Nigeria pé ẹ̀ sọ fáwọn pé ọ̀tá Bukky ti late ni mo ṣe wá ní late báwo mo ṣe wá lọ sórí internet lèmi náà ṣe wá ń ka comments series of comments débi pé ó wá sọ pé ìyàwó tóun ẹ̀ṣẹ̀ fẹ́ yìí pé ó ṣe tó ń bóun tọ́jú àwọn ọmọ òun mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ọmọ tèmi tó wà ní ọwọ́ mi pé torí ìyá wọn ti late láti 2 years ago. ìyàwó tuntun yẹn ṣé ó ti meet àwọn ọmọ ẹ rí ni. mi rírí àwọn ọmọ mi ò rírí àwọn ọmọ ìfijọ́ kan kúrò ní àkàtà mi rí. ó ní òun dúpẹ́ pé ó bá ń tọ́jú àwọn bọ́ìsì mẹ́tẹ̀ẹ̀ta. ọmọ mi àkọ́bí tún wá send message sí immediately lọ́ta rí post yẹn káàkiri all over the internet. ọmọ mi àkọ́bí send message pé daddy please can you please clear the air on something that is flying around pé about you declaring my mommy dead. Akínláti dá lóhùn pé when we have time we will talk, okay? ọmọ ní talk about what? I need a prompt response lórí. Only I need a prompt response lórí yẹn. Only when I have time we will talk. Only the number 2, ọmọ ní number 2. Why you do say it's another person that is taking care of us, whereas we are with our mom, is our mom that is taking care of us. Okoni, that is my new wife. Unsofe omobe. Number 1, congratulations on that. But you know our mommy still remains our mommy. So, she don't no money. I am busy. So, they need. There is another thing to forward. Lady to go to UK. Bẹ́ẹ̀ni ma. Ọmọ yín àgbà ló kọ́ receive WhatsApp message. Ọmọ mi àgbà ẹni wù mí dé. Gbogbo ìdí Nàìjíríà yẹn ìlú òyìnbó ní kálukú mọ́mọ́ ẹ̀. Yes ma. So ó receive message kan lórí WhatsApp ẹ̀ ní sometimes late last year. So gbogbo message yẹn wá jẹ́ èpè. Èpè yẹn ṣàdárúkọ ìwà kín ó máa ṣorí burúkú ni ó máa èpè ṣàpọ̀. Bọ́mọ ṣe fi hàn mí nìyẹn pé mommy who is this pé kí wọ́n á kà èmi náà ṣàkà mí bí mo ṣe pé nọ́mbà ẹni ó jẹ́ international number UK line +44 nọ́mbà yẹn wà lọ́wọ́ mi náà báyìí. So mo ṣáà pé ẹni yẹn mo ṣe gbé ni mo ṣáà kí wọn ẹ ká sàn án o mo ti gbọ́ póbìnrin mo lẹ ká sàn máa o ẹjọ́ mẹ́sẹ̀jì kan wo orí fóònù ọmọ mi ń sìn èmi ni mọ́mì ọmọ tí mẹ́sẹ̀jì wọ orí fóònù wa ni mo mọ ṣùgbọ́n mo Akínọláyà Fawaz Akínọláyà ni mo ní bẹ́ẹ̀ ni mà bàbá ẹ̀ ló ní gbogbo messages yẹn mo kò fẹ́ kí bàbá ẹ̀ mọ̀ pé tí n bá ready láti deal pẹ̀lú òun tán mo máa rí tí n bá ṣe tán láti wà kó lè mọ̀ pé tí mo fi mọ nọ́mbà ọmọ ẹ̀ èmi wá ní mọ́mì. ó ti block woman yẹn. Bukky. Mo wà pẹ̀lú yín mọ́mì. Mo wà ń bí bẹ́ẹ̀ mọ́.
Yes, ma. So oògùn yẹn tó bá fẹ́ lò fún ẹ ṣé inú yàrá ẹ ló ti inú yàrá tiẹ̀ ló ti máa lò àbí nínú yàrá rẹ̀. Yàrá ti tiẹ̀. Irú ọjọ́ tí mo lọ ní bọ̀dá òun jáde wọn tí dé tó ní kí n wọ yàrá òun wá yẹn. Ìgbà tí máa wọ yàrá ẹ̀, ó ti lẹ̀ nǹkan yẹn mọ́ ara ògiri mi mọ̀ nǹkan náà. Mọ̀ nǹkan yẹn tiẹ̀ wá irritate mi jọ yẹn. Kò jọ bí ìgbẹ́ ó wà irritating. Ó wá ní kí n máa fi ẹnu kí n máa fi gbé jẹ láti ara ògiri. Ìyẹn ni mo wá yarí pé kí mi lè jẹ́ kí lélẹ́yìí. Ó ń lù mí. Mo ń sunkún tí mo fi ń fi ahọ́n tí mo fi ń fẹnu tí mo fi ń gbé jẹ ni mo fi jẹ́ tán jọ yẹn. Ló ń ṣe ẹ́ má parọ́ fún wa lórí ìkànnì. Nǹkan kan ò ṣe mí. Tó fi ń lọ bí babaláwo fún ẹ pé kó máa lò ó. Nǹkan kan ò ṣe mí. Nǹkan kan ò ṣe mí. Ètò tún dà bẹ́ẹ̀. Ó dẹ̀ ní ṣọ́ọ̀bù bàbá sọ pé ó ń ṣe ájò fún wọn ni. Mi ì ṣe iṣẹ́ kankan. Ètò tún dà bí ẹ̀ mọ́ mi. Years back mi mọ̀ bí àwọn èèyàn gbọ́ tó lọ sọ lórí àwọn news carrier television newspaper tí wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ at gunpoint. Camry Mozu wọ́n gbà lọ́wọ́ ẹ̀. It is going to like 14 years now. Torí second child mi ló wà lọ́wọ́ mi. Baby dẹ̀ ṣì nígbà yẹn. So mo ṣe ń breastfeed ẹ̀ gan. Ó máa ń ṣe prayer kan gbà tèmi àti ẹ̀jọ̀ wà. Ó máa ń lé òun ṣe prayer fún ìyá òun ní every July 4. Òun náà ní ìjọ́ tí mo ní Rúkà wá sí party ẹ̀ tó fi nà mí yẹn. Party yẹn náà July 4 party yẹn náà ló ń ṣe. So this year lára àwọn tó wá there's one man wọ́n ń pè ní bọ̀dá àdè yìí ló máa ń pè máa yẹn. Ó ní kí n jẹ́ ká lọ kí níjọ́ kejì prayer yẹn. Ó ní area Owódé Ẹ̀gbá ní ilé máa yẹn kí n jẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó wá sí party tóun ṣe lánàá. So èmi àtàwọn ọmọ méjèèjì mo gbé baby kejì àti first child mi. Àbúrò ẹ̀ Isiaq tó tẹ̀lé ó tẹ̀lé wa ní ọdún tí mò ń sọ yìí lájọ lọ. Bá ṣe dé ilé máa yẹn èmi jókòó sí sínú màtàbúrò àtàwọn ọmọ. So wọn àti máa yẹn ṣàwọn yàrá wọn ń jáde. Mi ti ẹ̀ ètè mọ̀ mo kàn mọ̀ kí máa yẹn sọ fún pé Akin kò ṣẹlẹ̀ rí ṣá kíní yẹn kú kílẹ̀ tó mọ́. But mo ti gẹ́ẹ̀tì mi ṣá mélòó la rẹ̀ mo ti gẹ́ẹ̀tì mi má wọ̀rí pé mi ò ti ẹ̀. Ṣé nínú ilé yín àbí ibi tẹ́ ẹ lọ? Ibi tá a lọ nílé bọ̀dá yẹn tá a lọ ní Owódé Ẹ̀gbàdo ilé bọ̀dá yẹn ni bọ̀dá yẹn àti Akin jọ ń sọ wọ́n jọ ń wọ yàrá yà máa yẹn wọ́n jọ ń jáde wọ́n wá jọ ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ yẹn but èmi ò tiẹ̀ kọ́ bí ara sí àwọn ọmọ ni mò ń kàn. Mi tí understand ẹ jẹ́ kí n máa bọ́rọ̀ bọ̀ mà but mo rò pé ó ti yé àbúrò ẹ̀ Isiaq yẹn so yẹn wá ń sọ fún mi nísìsiyìí. Wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kí lọ́rọ̀ tó ń sọ tó gbọ́ tó ta sí ẹ létí. Bọ̀dá àdè yìí yẹn sọ f'Akin lọ́dún yẹn pé Akin kò ṣẹlẹ̀ rí látijọ́ tí mo ti ń ṣiṣẹ́ yìí wọ́n sọ bẹ́ẹ̀ f'Akin kíní yẹn kú kílẹ̀ tó mọ́ ni ṣá bọ̀ má wọ̀rí mo ti rán àwọn ọmọ ní mi wọ́n ti ń prepare mélòó lára ẹ̀ àwọn tó jù lọ gan mélòó lára ẹ̀ kò tiẹ̀ yé mi mo rò pé kò ṣáà tiẹ̀ yé mi nǹkan tó ń sọ mi kọ́ bí ara sí so bó ṣe tún wá wọ yàrá àbúrò yẹn ló wá sọ fẹ́mi ní sitting room pé Bùkọ́lá pẹ̀lẹ́ o in fact ibi tó ti lọ́kọ ẹni tó fẹ́ yìí Ọlọ́run wà pẹ̀lú ẹ o àbúrò ẹ̀ ọmọ ìyá ẹ̀ ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ òun ló tẹ̀lé lọ́kùnrin Isiaq tó tẹ̀lé Akin lọ́kùnrin bẹ́ẹ̀ òun ló tẹ̀lé Akin lọ́kùnrin wọ́n jọra gan pàápàá táwọn èèyàn bá rí wọn nǹkan dúdú ni wọ́n wá ní ọ̀nà àkó ẹ yọ o mẹ́sẹ̀jì Akin àti bàbá yẹn sọ́ṣẹ̀ wà ń yé mi ìdábọ̀dá Isiaq yẹn lóhùn bọ̀ mo wá ń sọ sínú pé àbẹ́mi ni ọ̀rọ̀ tán kò ṣàtúnyé mi náà mo ṣàdàkẹ́ after a while Bákin nìkan ṣe bọ́ta yàrá yẹn nìyẹn ó wá ní Isiaq bá mi dúró ti àwọn ọmọ yẹn Bùkọ́lá ó yá wá mo bá dìde ìgbà tí máa wọ yàrá ni mo rí pé shrine ilé àwo tí bàbá yẹn ti ń ṣiṣẹ́ ni mo wọlé sí mo bá bàbá yẹn lórí ìjókòó yẹn bọ̀dá àdè yìí yẹn so mo rí tọ́ṣà ti pìpíà bí kò jọ bí ẹran mi mọ animal tí nǹkan yẹn jẹ́ wọ́n ti pìpíà ẹ̀ sílẹ̀ already nínú igbá so bó ṣe náwó síwájú ẹran yẹn nǹkan tó pìpíà yẹn ni pé Búkì ó yá jókòó bẹ́ẹ̀ yẹn mo wá jókòó Akin wá ní kákin jókòó sí opposite mi nínú yàrá yẹn náà bọ̀dá yẹn jókòó sẹ́gbẹ̀ẹ́ kan tiẹ̀ báyìí ó wá ní wàá máa mú àwọn ẹran yìí bọ̀dá yẹn ló sọ fún mi o wàá máa mú ní kọ̀ọ̀kan wàá máa fi kan iwájú orí ẹ̀ wàá máa fún Akin òun wàá máa jẹ ṣùgbọ́n immediately ni ẹ̀mí mi bẹ̀rẹ̀ sí ní sunkún nínú ọkàn mi but mi rí help mo wá inú mi wá bàjẹ́ gan. Yes.
head mi wájú orí mi báyìí màá máa fún Akin màá máa nà sákin òun gbà oúnjẹ tí má ti fi síwájú orí tí mo fóun á jẹ so mo ṣáà ṣe títí tí mo fi parí tẹran yẹn fi tán nínú ìgbà yẹn wọ́n wá ní kémi bọ́ síta pé kí n máa lọ sí tìrún mo ṣe ń bọ́ síta tí mo bá àbúrò ẹ̀ padà sínú ọkọ ni ìyá Fawaz muslim name ọmọ mi ló fi pè mí ó ní ó máa rógo báyìí o kí ni bọ̀dá kí ń wá tó tó báyìí bọ̀dá kí ti ń sáré jù kí ló ń wá tó tó báyìí mi ìwálé ọ̀tá anything mo ti wà bittered nínú ọkàn mi mo wá ń sunkún bẹ́ẹ̀ spirit ò sọ pé kó má ṣe ni àbó ń bẹ̀rù pé kó má bàa lù ẹ́. mi ni mo ríra mi pé mi nìkan mo wà ní àárín wọn bẹ pé mi mọ nǹkan tí mo lè ṣe mi mọ nǹkan tí mo lè ṣe ǹdẹ́ ó ti kó mi láyà jẹ gan tó bá ti sọ̀rọ̀ báyìí mo máa ń gbọ̀n ni gbogbo bí tá a gbé gan ní àǹfààní wọn kì í forúkọ wọn mọ orúkọ ọmọ mi gan lẹ́yìn pé wọ́n dánmọ mọ̀ Bùkọ́lá ló máa ń pè Bùkọ́lá tó bá pariwo báyìí àwọn èèyàn máa ń gbọ́ tán ìgbà tí mo ṣe ẹ̀fẹ́ gan àyà mi máa já tó bá máa sọ lè ní bá mi mú kinní màá ní ṣé kí n lè bẹ́ẹ̀ mú nǹkan ló fi pariwo tó báyìí so ti kó mi mo máa ń gbọ̀n mo máa ń ṣíva àtẹ̀mí àtàwọn ọmọ torí time kan náà wà. ṣé ń ṣe bẹ́ẹ̀ gbà tẹ́ ẹ̀ ń déètì kó tó rí pé ẹ lọ fún marriage. àti ẹ̀ really date few months tí mo pàdé ẹ̀ ni mo lóyún date òní kí n ṣẹ́yún tó tiẹ̀ tó ń dúpẹ́ gan pé mo ṣe pé torí ẹ̀ lòun ṣe sọ ọmọ mi àkọ́bí mi yẹn ohun tẹ́lẹ̀ lòun ṣe sọ ní ẹni wù mí dé torí ẹni wù mí dé ló sọ ohun tẹ́lẹ̀ lòun ṣe sọ lẹ́ni wù mí dé òun ò bímọ rí láyé òun lọ́wọ́ kọ́ sọ fún mi nígbà yẹn. So àwọn ọmọ náà ìgbà tó dé àárín kan ó rí i pé tó bá ti jáde dé lóru táwọn ọmọ ti sùn tó bá wọlé late. bíbí tàwọn ọmọ báwo lẹ ṣe kúrò níbi tó mú olóògùn tó mọ ní owó díẹ̀ gbà yẹn báwo lẹ ṣe escape. pàtó ṣàṣetán ní yàrá ń tiẹ̀ ó bá bọ́ tàwa bá wọn sí tìrún pé a ti ń lọ so àtèmi àtàwọn ọmọ àti àbúrò ẹ̀yìn náà àṣà àbọ̀sán náà bọ̀ múdù mi ti wá change mo ṣáà cold pé ìwọ Ọlọ́run kí ló ṣe mí léèní báyìí àṣà wọnú mọ́tò àwa tí ìrìn distance tá a fi kúrò lè bọ̀dá yẹn sí orí express kò tí tó 10 minutes bí àwọn olè ṣe double cross wà ní at gunpoint fully armed. ìgbà tẹ́ kúrò ní ilé ibi tẹ́ ti lọ lògó fógo o lè dá yín lọ́nà. bẹ́ẹ̀ ni mà so at gunpoint mọ́tò ṣe bó ṣe manova wá síwájú akọ́tẹ́ ètè yé mi torí mo breastfeed tí máa borí sókè mo kàn ní àwọn oore ṣọ́fẹ́ kí ẹni kò tún yé mo tún ṣọ́fẹ́ kí ẹni mo kàn rí pé àbúrò ẹ̀ lẹ́yìn inú mọ́tò ìyẹn sí àkà yẹn ó ti sọ subhana ni láì ó ti nawọ́ sókè mo kàn rí pákí náà sọ jíàsì park òun náà nawọ́ sókè mo ṣe wà kọ́pì wọn pé kí lélẹ̀ torí mi experience ẹ̀ rí mo kàn rí táwọn guys yẹn ń bọ́lẹ̀ tán cock ìbọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin from the 4 doors of the car so wọ́n wá mú mọ́tò tẹ̀ náà ní ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ló wá ń ṣílẹ̀kùn mọ́ wa ní ara so wọ́n ṣílẹ̀kùn mọ́ everybody wa abọ́ sórí títì lie down so kóhun lie down ti wá báyìí wọ́n kọ́ no you stand up ìyẹn Akin so wọ́n wá ṣí boot pé kó wọnú boot so wọ́n ṣáà drive ẹ̀ off ní ojú wa ń bẹ̀ náà èmi náà mo tún bẹ̀rẹ̀ sí ní pit tiẹ̀ mo tún sọ fún àbúrò pé wọ́n mà ti gbóhùn lọ nígbà tí wọ́n lọ tọ́tọ́ zoom off mo lọ́ mà ti gbóhùn lọ àwọn tó wá ń ṣe block industry lẹ́gbẹ̀ẹ́ wa gbogbo náà ti sá dànù bàtọ̀ rí ìbọn so wọ́n ṣẹ̀ wá ń jáde pọ̀ ẹ kú yíyọ Ọlọ́run o ẹ pẹ̀lẹ́ ẹ kú yíyọ Ọlọ́run o ni wọ́n ṣe wà ní ibo lẹ tí ń bọ̀ ibo lẹ ń lọ àbúrò wa ń bi mí àbúrò Akin pé kí lórúkọ tó máa ń pè máa yẹn náà kó tó nǹkan ṣeré tẹ̀lé wa ní tòun ni wọn mọ orúkọ máa yẹn wọ́n ní bọ̀dá àdè yìí ni Akin máa ń pè wọ́n so luckily ẹnìkan wá mọ̀ nínú àwọn tó ń dá sí wa yẹn ẹni ẹ wá ní báìkì ó wá fi báìkì kó èmi àtàwọn ọmọ méjèèjì àti síákà àbúrò ẹ̀ ó wá fi kó wa lọ sí wọ́n gbé mọ́tò lọ ìkọ́nù àwọn olè yẹn bọ́ sínú mọ́tò títí. ájò tẹ lọ ṣe ń kọ́ wọ́n gbé fún yín. rárá wọn èmi ò mọ̀ fún wọn bàbá yẹn àtàkìn sílẹ̀ yàrá bẹ́ẹ̀ mi ṣe parí nǹkan tó ní kí n ṣe pẹ̀lẹ́ ẹran tán wọ́n ní kémi dìde kí n máa lọ sí tirún so mi mọ nǹkan tó jọ ṣe lẹ́yìn bẹ́ẹ̀ mi mọ̀ so wọ́n ṣàgbé mọ́tò lọ wọ́n gbé òun lọ mọ́ mọ́tò bẹ́yẹn wọ́n gbé mọ́tò tara wọn náà wọ́n ṣà drive off
so àwa wá padà sí ilé bọ̀dá yẹn bá a ṣe ń délé bọ̀dá yẹn tí bọ̀dá yẹn bọ́ síta àti ìdẹ́nu ọ̀nà ẹ̀ tó kọ̀ bọ́ síta báyìí tó ṣáìtì wa the first thing tí bọ̀dá yẹn máa họ́tà is ó lè ti pàdé yín. ẹ káàbọ̀ ṣé ẹ ti rí ẹ̀yin náà fún wa lára yín tẹ́ ẹ jẹ́ ọkùnrin mo máa ń sọ fún yín wípé o lè níyàwó kejì tí o bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí tó bàbá ìyàwó ẹ ṣe court wedding tó bá ṣe yẹn o fi lọ́kàn lé pé o ò ní fẹ́yàwó lé tó bá fẹ́ tán tó bá fẹ́yàwó lé o tán nìyẹn ẹlẹ́tàn nìyẹn Ọlọ́run sì mọ̀ sí ìdájọ́ fún un ẹlẹ́ẹ̀kejì má gà kankan lára ẹ̀ bíi o fẹ́ gbẹ́bọ ìyàwó ẹ̀ ní kó bẹ́ẹ̀ gbé òwà ni òbí bá ti ń bẹ́ẹ̀ gbẹ́bọ tó ń bẹ́ẹ̀ sáré àjò kiri tó ń bẹ́ẹ̀ sáré àjò káàkiri òyìn láti àti fẹ́yàwó ni lọ́ fẹ́yàwó ni òyìn ẹ̀ jẹ́ nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin obìnrin ìfẹ́ mọ́ lágbára o